mi ò pẹ́ dábàá ìyá rẹ̀ pé. Ó nílé màá ti máa parí fún àlè lòpọ̀ èdè tó lọ́ọ̀rì ìyá rẹ̀ pé. Adé orí báyìí ni tọba. Ilé lábọ̀ sí mi ò pẹ́ dábàá ìyá rẹ̀ ìwálé. Èjì gbàràlẹ̀kẹ̀ báyìí ni tàwọn ti jòyè. Ìyá rẹ̀ ìwálé o. Ilé lábọ̀ sí mi ò pẹ́ dábàá ìyá rẹ̀. Ẹran àkókò ni wọ́n ní ká gbẹ́dọ̀ ra láǹtakùn lóní kárànwú. Ẹran yínmíyínmí àwọn jọlọ́jẹ̀ ọṣẹ àràmàǹdà. Ẹran kan wọ́n jọlọ́jẹ̀ epo òsèlé ìran agbe ló jọba nílùú Ìdárò. Ìran ló sùn wọ́n fi tàrùkò síwájú lékèlékè ló jọba nílùú Kẹfún níní. Àkànbí mo kí wa a kú sinmi. Orí àrọ́yè báyìí ni wọ́n kí wọn nílé àárọ̀. Àròkọ bọ́dúndé báyìí ni wọ́n mọ́ káwọn tàgbẹ̀. Òyà òyà àbójúgbòrò àbẹ́kú ẹwà ni wọ́n ń kí onídìrí lóògùn ọ̀fẹ́ báyìí ni wọ́n ń kí àwọn tó bá jẹ́ jagunjagun. Ìkí awo ó yàtọ̀ sí tọ̀gbẹ̀rì. Bó ní kálukú ṣe ń ṣe tiẹ̀ ó yàtọ̀ ọ̀tọ̀. Àkànbí. Kí ló dé tọmọ Yorùbá tá a tara wa lọ́pọ̀? Olórí ìlú ni wọ́n pè ní bọ̀rí ìlú. Bàbá lọ́ba aládé tí ń tọmọ Yorùbá tí wọ́n fi ń pọmọ Yorùbá ní fọnáfọsú. Ṣé báwọn bàbá yín ṣe ṣe ilẹ̀ yìí náà ṣe yìí? Ẹ lọ rántí pé gbogbo wa ló padà wá dìtàn. Àwáyé ikú kò sí, iyẹ̀pẹ̀ gbogbo wa bó bá dọjọ́ ọjọ́ kan ó padà wá dèrùpẹ̀. Ikú apolówó pẹ̀lú owó tó ní. Ikú apa tálíkà tí ò ní nǹkan kan. Ikú apẹni à ń pè. Ikú apẹni tí ń pe ní. Ikú ọ̀pọ̀dọ́mọdé jòjòló èyí tí ò tí ì lẹ́sẹ̀ lọ́rùn. Àwáyé ikú kò sí. Orí fọ́nrán kan ni wọ́n fi ránṣẹ́ sí mi tí Fúlàní kan ti ń sọ̀rọ̀. Ṣé bẹ́ẹ̀ lórí láàrin ẹ̀yin lọ́balọ́ba wa? Fúlàní yìí sọ pé kò sí Fúlàní tí ó wọnú ìlú bọ́ bá fi lò kọjá ọjọ́ méjì tó ti ń lo òṣùpá kan tí fi ń lo oṣù mẹ́fà. Ẹ̀yin aráàlú lè mọ̀mọ̀ wọ́n ní wọ́n fún kábíyèsí ní owó. Ọ̀rọ̀ yìí ni mo wá fẹ́ gbéyẹ̀wò. Ó ṣe gàtẹ́ kò ṣe gàtẹ́ àti ló fẹsẹ̀ méjèèjì galẹ̀. Ayé tí wọ́n ń fi òkò tí wọ́n fi wọlé ti kọjá o. Ayé tá a wà lóde òní ojú ńlá sí lójoojúmọ́ ni. Ẹ lọ wo tí ń ṣẹlẹ̀ ní Sáúdà Kàdúná. Gbogbo ọba tí bá ti ń fọ́n fún irú aṣọ bẹ́ẹ̀ ṣòro. Èké ní pẹ̀rú, èpè ní polè, ilẹ̀ dídà ní pọ̀rẹ́, alájọbí ní pèyèkẹ́ni tí bá a dání, àjọbí tí ó jọ dà wá pọ̀, Odùduwà àtẹ̀wọ̀rọ̀ tó jọ dà wá pọ̀, òfin ọ̀kọ̀jà tó jọ dà wá pọ̀. Yóò sì bí àrọ́mọdọ́mọ yín. Ọmọlọ́mọ ni wọ́n máa ń sáré òru. Ọ̀rọ̀ yìí àtàná ni wọ́n ti fi fọ́nrán yẹn ránṣẹ́ sí mi. Fúlàní yìí sọ nínú ẹ̀ wípé kò sí Fúlàní tí ó wọnú ìlú kan bọ́ bá fi lò kọjá ọjọ́ méjì. Àwọn ọmọ láǹfààní àwọn ọmọ fáwọn kábíyèsí lówó aráàlú ni ọmọ sí. Bó lọ̀rọ̀ yìí ṣe rí lọ́kàn tiẹ̀? Bá a bá sì fẹ́ wò lóòótọ́, èyàn ò kàn lè dédé dẹ́nu ìlú kó sì tẹ̀lú dó, kó ṣe abà, kó rọgbà, kí wọ́n níbi tí wọ́n kó màálùú sí, kí ọba àlú àbí baálé àbí ìletò ọbẹ̀ mọ̀mọ̀ sí. Inú ọgbà tí wọ́n gan gbé, gbogbo ẹni tẹ́ ẹ fẹ́ ayálégbé tó ọ fẹ́ gbà sílé lábẹ́ bó ti lè wù kó rí wọ́n mú wá bá ọmọ. Kí wá ló dé tí gbogbo àjálù yìí fi wá ń jálù wá nílẹ̀ Yorùbá tẹ̀yìn ọba yìí ò sọ fún wọn wípé kí wọ́n kú o. Ẹ̀yin lẹ wọ́n ń ṣagbódegbà fún wọn.
bá a bá sì wò àkókò tá a wà yóò jòrò ẹlẹ́dàá àwọn onílẹ̀ kó má jẹ́ kíyàn òun mú lọ́dún tí ń bọ̀ ní o pé òjò rọ̀ pé mo rí òjò kò tí ì tó ẹ̀mẹ́ta nínú ọdún yìí ṣé yàn ò ní mú kí ni ká máa jẹ bá a bá lówó lọ́wọ́ táàrí fi ránjẹ bó la ṣe fẹ́ ṣe ìwọ̀nba àwọn tí wọ́n tún láǹfààní tí wọ́n lè dáko wọn ò lè wọnú oko èèyàn mélòó ní sì ń dáko irrigation nílẹ̀ Yorùbá wa yìí oko tí wọ́n pè ní irrigation ni wípé tí wọ́n láǹfààní tí wọ́n wà á bí àkùọ̀ àbí tí wọ́n ṣe omi tí wọ́n mọ̀ fọn fúnrúgbìn àwa bí àwọn kábíyèsí wa wípé kí ló dé tẹ́ ń tà wá lọ́pọ̀ tẹ́ ẹ bá délẹ̀ Yíbò wọn kì í talẹ̀ fúnra mi yàtọ̀ sọmọ ìlú wọn àmọ́ lọ́dọ̀ wa gbogbo ẹni bá ti gbówó dé là ń talẹ̀ fún àfẹ́ mọ ohun tó fẹ́ ṣe bẹ̀ àfẹ́ mọ ohun tó fẹ́ ìtọ̀sẹ̀ lólòdì Ọ̀yọ́ àfẹ́ mọ̀ ṣó ti ní owó lọ́wọ́ àwọn ilẹ̀ lọ ni. A sì láǹfààní orírun wa ó sì ń dìtàn lára arú bẹ́ẹ̀ irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ akété arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ́ létí omi gbogbo iṣẹ́ tó yẹ káwọn ọmọ ìyá wa máa fi rówó àwọn Yíbò ti gbà á tán. Tá a bá wo gbogbo asset Èkó ní ìsìn ló fi jẹ́ pé bí wọ́n bá dìbò ibi tí Yíbò bá ti sọ pé lágbájá báyìí làwọn fẹ́ ìbò bẹ̀ kò ní jọ wípé a fi kàkà kọ́mọdé ọ̀pá mi láyò a fi òjòrò bọ̀ ọ́. Kò wá sílùú tá a dé nílẹ̀ Yorùbá a ní sábógèrì. Bá a bá fẹ́rẹ̀ ẹran nílẹ̀ bàbá wa dandan ni ká sanwó sẹ́ríkì. Gbogbo ẹ̀yin ọba yìí owó sẹ́ríkì tá à ń san òun lówó làádà bọ́ ọba ẹran 20 million lọ́wọ́ Haúsá lábàtúà dandan ni kó sanwó làádà kódà kó mọ́ ju 2,000 naira lọ. Ta ní gbowó làádà sẹ́ríkì ni wọ́n gbà owó wo ni wọ́n yà sọ́tọ̀ fẹ́yìn ọba oníjẹkújẹ wọ̀nyí. Ẹ̀tọ́ yín dà aṣáájú Ògúnlẹ̀yẹ mo kí yín bẹ̀. Àwa ṣe kìkì òfì àti lẹ̀kẹ̀ ọ̀làjú ayé bá ṣàwọ̀dì mú ọmọ aráyé àwa wòran a ò kíyèsí aṣọ ẹ̀tọ́ wa nù aṣọ yìí wà nù ata yìí wà nù atorí ohun tá a fẹ́ jẹ a sì ń wọjọ́ ọ̀la àwọn ọmọ wa jẹ́. Ìgbà tí ọba fi tó ẹ̀yìn bí ọdún 10 sí ọdún 15 ẹ rí i pé gbogbo ìlú tẹ́ ẹ rò pé nílẹ̀ ni wọ́n ti tà tán tí ò sílẹ̀ níbì kankan mọ́. Ọlájídé mo dúpẹ́ mo kí yín gbogbo owó tó wà lé òkèrè ilẹ̀ mọ̀lẹ́bí yín wọ́n ti tà á tán. Ilẹ̀ tó yẹ kí àrọ́mọdọ́mọ bí ọmọ 3 bá wọn ti ta gbogbo ẹ̀ tán mọ́tara rẹ jẹ́. We don't know who is who. Ìbéèrè mi wá rèé fún gbogbo àwọn ọba aládé ni wípé ṣé lóòótọ́ ni gbogbo àwọn sẹ́ríkì tí wọ́n ń dé àwọn Fúlàní tí wọ́n ń tẹ̀dó sílùú kọ̀ọ̀kan ṣé lóòótọ́ ni wọ́n ń fún yín ní owó? Àkọ́kọ́ ṣówó ẹ̀mí ọmọ Yorùbá lẹ̀ ń gbà. Ẹ̀kejì ṣówó wípé ẹ lè jẹ́ kó lọ ẹ jẹ́ kó àwọn aráàlú mi. Àwa jẹ́ pé ìmọ̀dò tá a ní ó ṣe bí ẹlẹ́dẹ̀ yóò bàlújẹ́ ẹrú tá a ní ó ṣe bí ọba yóò ṣìlẹ̀tẹ̀. Ìran òbúkọ tẹ́ ní ó ṣùbùsùn òórùn ni ó fi balẹ̀ jẹ́. Kí ló dé
páwọn ọba wa ò jà fẹ́tọ̀ọ́ wa kẹ́ẹ̀pẹ́ àwọn Fúlàní darandaran wípé kò ní jẹ́ ti bàbá àtọmọ kó mọ́ làálàá. Ìbéèrè tá a bira wa ni wípé èèyàn mélòó ló ti ọwọ́ Yorùbá kú? Fúlàní mélòó ló tọwọ́ Yorùbá kú? Ẹ jẹ́ wa bira wa. Yorùbá mélòó ló ti tọwọ́ Fúlàní kú? It's a simple arithmetic. Fúlàní mélòó ló ti tọwọ́ Yorùbá kú? Ẹjá wa kà méjì Yorùbá mélòó ló ti tọwọ́ Fúlàní kú? Tá a bá tún wá fẹ́ ṣèṣirò rẹ̀ lápòkè ọya, ọmọ Yorùbá mélòó ló pa Fúlàní àbáwúsá tó mú jẹgbé? Àìmọye Fúlàní àtàwúsá tó ti pààyàn lẹ̀ wa tá a gbọ́ kankan. Kí ló dé tí gbogbo ẹ̀yin adarí yìí tẹ́ wá ń fayé ní àwọn èèyàn lára? Ọ̀pọ̀lọpọ̀ ọba di ọba talẹ̀talẹ̀. Gbogbo ẹ̀tọ́ ìlú ni wọ́n ti tà tán. Gbogbo ohun tó yẹ kó mú nǹkan àmúṣọrọ̀, gbogbo rẹ̀ ni wọ́n ti gbajé rẹ̀ tán. Àwọn apá kan lọ́nà ìfẹ̀wàrà wọ́n ń wa góòlù ńbẹ̀. Kí ni asset àwọn ọba aládé lórí ẹ̀? Àwọn ọba wá wà bí aláìsí. They are just there as custodian of culture. Mèyàtì àlàpẹ̀ra wọn jọ. Wọ́n sọ fún wa wípé ìkan báyìí làwọn ó ṣe. Kí ló dé tẹ̀yìn ọba ò foríkorí? Kẹ́ ẹ wá invite Mèyàtì àlà. Kẹ́ ẹ wá kọ gbogbo kàtẹ́ríà tí ẹ fẹ́ nínú ìlú táwọn Mèyàtì àlà gbọ́dọ̀ àbá ìtù. Kìí ṣe Mèyàtì àlà ni ó mọ làlé wa lọ́wọ́ páwọn fẹ́lẹ̀ nínú ilé wa. Ẹ̀ẹ̀mélòó lọmọ àwùjọ ọmọ Yorùbá lápọ̀dọ̀ wọn lọ́hùn tí wọ́n ti làlé wọn lọ́wọ́? Ẹ̀yẹn jáwọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ nílé Ṣàbàrùbá. Wọ́n ní gbogbo ẹni bá fẹ́ rajà ó gbọ́dọ̀ aláròbọ̀ tí ó bá lò ó gbọ́dọ̀ jẹ́ Fúlàní. Ló ń ṣẹlẹ̀ nílé Ṣàbàrùbá. Ṣé ọmọ Yorùbá ń ṣe bẹ́ẹ̀ ní gbogbo ibi tí wọ́n ti ń tẹran? Endless man, you are welcome. Àwa ń ta yíwá dànù. Sunday Igboho dìde àwọn àyíkan náà là ń ta dànù pé wàhálà rẹ̀ pọ̀. Ẹjẹ́ àwọn ọmọ kan tí wọ́n sún náà nítorí Kùránì. Kàkà táwọn ará Hausa ò fi fàálẹ̀. Wọ́n lọ́mọ Nìjẹ́ ni wọ́n mú sọdá sọ̀hún. Sarah. Àwakọ́. Àmọ́rú ọmọ tó jẹ́ oníjàgídíjàgan ẹ̀ẹ̀kan náà làwọn ọba wa ń káwọ́ sókè. Olórí ìlú òun ni borí ìlú tí ó láǹfààní tí ó mójútó protect the life and properties of your domain. Gbogbo nǹkan àmúṣagbára ilẹ̀ Yorùbá ni wọ́n ti jìrọ̀ ni wọ́n ti tà tán. Sọ̀rọ̀ tí Fúlàní ìwà sọ ṣó ṣe máwọn ọba yìí lára àbí ọ̀ṣẹ́? Wípé Fúlàní kan ò ní wà nínú ìlú kan tó bá fi lò kọjá ọ̀sẹ̀ kan àwọn ti lọ rí ọba àwọn ti fún ní ẹ̀tọ́ pé àwọn aráàlú a kì í mọ̀ sí. Ló fi jẹ́ pé bọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ tẹ́ bá mú Fúlàní yóò ní ẹ mú òun lọ sọ́dọ̀ Sẹ́ríkí nítorí Sẹ́ríkí ní láǹfààní ní jíyìn fọ́ba. Olúyọ̀lé Ìbàdàn, you are welcome.
àníyì nílé àníyì lóde. Nínú ilé wa wọ́n jí wa gbé, nínú ilé wa wọ́n jẹ wá lóko, nínú ilé wa wọ́n bóbìnrin wa sùn. Ṣé òde láti wá níyì? Ẹ̀yin alálẹ̀ ilẹ̀ Yorùbá, orí ọdún tá a fẹ́ wọ̀ yìí ká bí Ọlọ́run kíyàn má mú ni torójú òòrọ̀. Òjò tí ọ̀wá rọ̀ yìí iṣu ọ̀tá lébè, gbogbo ẹni tó tẹ̀gẹ́ bọlẹ̀ ẹ̀gẹ́ ọ̀yọ́ mọ̀, gbogbo ẹni tó lẹ́fàní tó gbé ta kò sómi tí ó fi wú ata, àgbàdo gbogbo rẹ̀ gbẹ mórí ebè ọyọ̀ òkèrè kò so. Orí wa ẹlẹ́dàá wa Ẹlẹ́dùmarè wọ́n fìyàn rẹ̀ bá wa jà. Wọ́n sọdún Òṣogbo òjò kan pèlìtàsé yóò fọ́n. Ṣálálẹ̀ ní bínú ni ọ̀làjú ayé bá ṣàwọ̀dì mú gbogbo ọba aládé tí bá ṣe bẹ́ẹ̀. Ẹ rántí ọjọ́ àti sùn ẹ ò ní gúnlẹ̀ rè. Èmi òjò ọ́ ìwọ òjò mi bẹ dúkùúkù ń bẹ láàrin àwọn ọba gbogbo tó yẹ kí wọ́n mójútó wọn mójútó ìjà ẹ̀sìn lẹ́lòmíì ń jà. Gbogbo ẹni bá ti jọba aládé bóòní ló ṣe ga agbádá ìlẹ̀kẹ̀ aago káfẹ́bìnrin àsìkò káwọkọ̀ òun làwọn ọba wa fi ń ṣèyànrà. Olójú ọba tó mọ̀tàn lú rẹ̀ jídòjídò èyí tí ọ̀pá tún sọ̀tàn ìtàkìtàn ní ọmọ pa. Lẹ́ni tá a ní kó jọba lórí àṣà àti ṣe Yorùbá tá a pè ní custodian of culture. Àrọ́bà aládé tó fi Haúsá. Níbo làṣà àti ṣe Yorùbá wá kù sí mọ́? Níbo ni culture heritage wá kù sí mọ́? Bàbá wa wí wá láwọn ọmọ yẹn wọ́n bẹ. Bí èè bá ṣe alálẹ̀ àti Elédùmarè tó jẹ́ káwa yìí tún rí Yorùbá díẹ̀díẹ̀ sọ, ó rí ọ̀làjú ayé ti bá ṣàwọ̀dì mú agbódi méjì lójú ìjà. Àwọn ọ̀dọ́ gbè lẹ́yìn ọ̀làjú, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa náà ti gbè lẹ́yìn ọ̀làjú. Àìmọye ọba ni ọ̀gbọ́n tí gọ̀ǹgọ̀lù wí. Bí ìyá àlù bá ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba ò gbọ́n tí ń sọ. Arọ́ba tí ń ṣọjọ́ òbí tí wọ́n ń jó hip hop ńbẹ̀. Kúrakítà yín ọ̀pọ̀lọpọ̀ yín ilẹ̀ lẹ̀ ń tàjẹ̀. Béèyàn bá ronú bọ́rọ̀ ilẹ̀ Yorùbá tí ń lọ inú èèyàn á sì bàjẹ́. Wípé orílẹ̀-èdè ò ṣe wá lóore, àwọn tá a tún yàn lọ́ba Ifá ò yàn wọ́n mọ́, òṣèlú ni wọ́n fi ń yanba sípò. Nítorí tí Ifá bá fọ́re, tí gómìnà bá fọ́re, ẹni tí Ifá yóò lọ́bì kankan. Alágàjọba àbílẹ̀ yóò yọba. Ẹni tí ó lo ọdún mẹ́rin wá dẹni tí ó yọ ẹni tí ó lo lifetime power. Gbogbo tó yẹ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ ṣàpérò. Kí ni council, traditional council? Kí ni pa traditional council? Kí ni iṣẹ́ traditional council?
Why are you holding the meeting? It means the meeting has no impact. The meeting have no impact. There is no security. Abolu ọba mélòó ló pe àwọn ọdẹ ìlú ẹ̀jọ́ tó mọ̀ yìí tó ṣe wípé bí wọ́n fi odidi ìlú sọ ọ̀fọ̀ ní fìrùnà gbá. Àmọ́ gbogbo bí iléeṣẹ́ tí wọ́n ti lè máa rówó gbogbo ẹ̀ ni wọ́n mọ ibi tí wọ́n kọ sí láàrin ìlú. Gbogbo ètò ìdáàbòbò ìlú ọba mi ò mọ gbogbo ọ̀nà tó wọnú ìlú ẹ̀. Wọ́n mú wá láti ibìkan ni ó sì jọba. Ibi abára wa dé la wà yìí. Àwọn Fúlàní wá ń woko. Kí ni traditional councils of the kings? Nítorí Yorùbá ní àgbájọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kan ò gbẹ́rù dórí ìkan pawọ́pọ̀ wọ́n mọlé ńlá ìrìn ìrùn wọ́n pawọ́pọ̀ wọ́n màgìyàn àwọn oyin pawọ́pọ̀ wọ́n ṣafárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn kí lẹ̀yin fẹ́ pawọ́pọ̀ ṣe fúnra Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ nú àwọn ọba wa ló ní màálù tó fún Fúlàní. Mélòó nú ọba wa ló ti kanjú àgàn sáwọn Fúlàní ló fi jẹ́ ó yé wa wípé ọ̀rọ̀ tárákùnrin yìí sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa ni wọ́n máa ń fún lówó nítorí tí Fúlàní kan bá fi lò kọjá oṣù kan nínú ìlú àwọn ti lọ fún ọba lówó. Báwo wọn ṣe wá ní béèrè ranches lọ́wọ́ wa? Ẹni tó láǹfààní tí ń kọjá nínú àdúgbò mi tó wá dédé sọ fún mi wípé mo gbọ́dọ̀ fóun ní yàrá nú ilé mi ṣé mọ̀ yí pé bí orí ẹni tó nílé ọ̀bá dàrú ó yẹ kó mu lólè. Ma Kevin mo kí yín. Tẹ́ ẹ bá wá béèrè rúgá ilẹ̀ mélòó nìran Yorùbá ti béèrè lọ́dọ̀ yín lọ́hùn-ún. Lọ́jọ́ tójò rọ̀ táwọn èèyàn dáko wọ́n fẹ́ràn jẹko. Àkókò yìí tójò rọ̀ táwọn èèyàn ò ráyè dáko ṣé ìyàn ò ní padà gbé wa lọ nílẹ̀ Yorùbá? Iṣu ọ̀tá nínú ebè ẹ̀gẹ́ òyọ́ mọ́ gbogbo ẹni tó gbin ata wọn ọ̀rọ̀ mi bó la ṣe fẹ́ kẹsẹ̀ járí. What are the traditional councils are doing for the security of the Yorubas? Ní ìsìn tí wọ́n ti pàṣẹ bíìlì nílé ìgbìmọ̀ aṣòfin wípé ká má agitate mọ́ pé tó bá ti agitate yóò lò ẹ̀wọ̀n ọdún 4 tàbí kó san 10 million. Ó wáyé ẹ̀yin kábíyèsí tẹ́ wá jókòó táwọn èèyàn fi mọ̀ wípé ìyà ń jẹ wá ẹjẹ́ adádúró kí wá ní iṣẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe láti fi secure life and properties. Are you a bench warmer in the palace? Àṣẹ ọba ṣe ń bẹ lẹ́nu àwọn ọba wa mọ́. Àwọn gómìnà ní darí ọba ṣìbálà ṣìbóló. Ẹ jáwọ́ bí wọ́n ti ń jọba n'Íbàdàn. Bàbá wa Rashidi Ládọjà olówó ní dádé onípálí
àmọ́ wọ́n padà ṣe tí bàbá fi dé nítorí tí ọba dé kàkà kọ́mọdé ọ̀pá míláyò wọ́n tó jóró bọ̀ ọ́. à ń lo ayé lọ náà. ṣé tó bá dọ̀la gómìnà kan ò ní dé kóhun náà tún chẹ́ǹjì òfin wọ́n wá ń gbà wọ́n baládé wa gbà sí mi gbà sí ọ gbà sí mi gbà sí ọ. They don't have the full control of themselves. So, where are we? Ìbéèrè ni nítorí torí ẹlòmíì ọba wa dàrú wọn a máa ní àwọn ní Yorùbá nation àwọn ní Lost nation orí àjọ wà ń bẹ̀ ní tí èbó lówó nù oníkálùkù ti lóhun tí ó jẹ tẹ̀tẹ̀ ògbògbò ti lómi tẹ́lẹ̀ kójú òun tó dé oníkálùkù wò wípé ohun táwọn Fúlàní yìí ṣe ò lẹ́tọ̀ọ́ bí oyè CAS mo kí yín wọ́n wò wípé gbogbo tí wọ́n ṣe yìí ò lẹ́tọ̀ọ́ ọ̀nà wo la gbà kẹsẹ̀ járí ni bọ́ bá sì ti jẹ́ ẹja mọ wò tí ègbó lówó nú ẹja jọ mọ wo ní àwa Oníkọ́sọ́lá ayé gbókìkí mo kí yín Isabella ẹnu ẹ̀ lájọ wà àwa wà ń bẹ̀ àwọn kábíyèsí kí la jọba lé lórí gan-an kí lẹ̀tọ́ ẹni tá a láǹfààní kó wà láàfin kó máa darí ìlú ṣé kó máa ṣojú wa níbi ayẹyẹ patí ni àbí ẹkún aráàlú dẹkùn tiẹ̀ ebi tí bá paráàlú débi tiẹ̀ àwa sọ oyè ọba ládédọyè fàárí oyè jẹ́ ń lo lẹ̀kẹ̀ jẹ́ ń lo adé jẹ́ ń fábìrín ohun tá a pè ní custodian of culture Isa Ibrahim Okiyi tá a pè ní custodian of culture wọ́n wá ní ọba ba lórí ohun gbogbo ẹnu àwọn ọba wa la ti gbọ́ tàkìtàn wípé kò gbolẹ̀ pátá ọba ló ní gbogbo lẹ̀lú nítorí àwọn ilé lágbájá ọba lágbájá ló tulẹ̀ fún wọn ilé lágbájá tó nílẹ̀ gbogbo ọba ládé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ń talẹ̀ lọ ní. bẹ́ẹ̀ bá wá ní kábíyèsí kí ló dé tẹ́ ẹ débẹ̀ àwọn bàbá wa ló tulẹ̀ fún ìtàn burúkú tí wọ́n ń panu. ṣàṣà ni ọba tí ò ní kéèsì kóòtù. ṣàṣà wà mọ́. ọjọ́ wo la rí táwọn kábíyèsí wa tí wọ́n láǹfààní tí wọ́n pe gbogbo Fúlàní nínú ìlú wọn tí wọ́n pè wọ́n kàkà bẹ́ẹ̀ à ń fún wọn lóyè ni arínúùlú tí wọ́n ti fún Fúlàní ní gbọ́ba níyì wọn lọ́mọ kan tó yanjú nùlú o àbí jẹkújẹ ọmọ Yorùbá mélòó ní Sùlùkàbàrí Ìlọrin ló fún lóyè àwọn ara wọn ni wọ́n fira wọn dá ọlá gbogbo ẹni tó bá ti láṣọ létí ọba ti mọ iye aṣọ rẹ̀ aṣọ aláṣọ ni ó dàbúrà
ibi abára wa dé nìyí. Ọ̀gẹ̀dẹ̀ wa bàjẹ́ àló ń pọ́n. Níbo lọ̀nà àbáyọ? Kí lọ̀nà àbáyọ? Báwo la ṣe fẹ́ rìn? Tó bá ti jẹ́ wípé gbogbo àwọn Fúlàní yìí tí wọ́n tẹ̀dó sí ìletò ìletò, bí ó bá wa rí bẹ́ẹ̀ pé gbogbo Fúlàní tó wà níletò kọ̀ọ̀kan làwọn máa ń fáwọn kábíyèsí lówó, owó kíni, owó pé ẹ jẹ kó àwọn èèyàn mi ní, àbówó pé ẹ rẹ́ǹtì ilẹ̀, àbówó pé ẹ jí wọn gbé tó bá wù yín. Orí ìránṣẹ́ kèédí ìránṣẹ́ kan lọ́wọ́, gbogbo ẹni tí ń sin ọ̀sìn ẹdìyẹ wọ́n níbìkan tí wọ́n ń pè ní poultry. Gbogbo ẹni tí ń sin ẹran wọ́n ra ọgbà yíká ni. Kí ló dé gbogbo ẹni fẹ́ sin màálù? Kí ló dé tí ò ra ọgbà? Ní sẹ́ńtúrì tá a wà yìí, kò wá sẹ́ni tó lè láǹfààní tó lè dáko tọ́kàn ẹ balẹ̀. Bọ́ ọ fẹ́ ralẹ̀ tó ọ fẹ́ fi dáko, ọ máa béèrè wípé ṣáwọn Fúlàní èyí gbà bí? Lọ́dún yìí ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti dí gbèsè bí ọdún 3-4 sẹ́yìn. Ọdún yìí gbèsè tọ́pọ̀lọpọ̀ ti ní. Ó lágbára pọ̀ o, nítorí òjò rọ̀. Ìwọ̀nba àwọn tó tún yáwó dáko wọn rí nǹkan kan mú. Ìfẹ́ ọmọ Yorùbá làwa ní, ìfẹ́ aráàlú la ní, kìí ṣe torí kankan wípé sáàmù bá ṣe máa bá lọ rèé, kàkà ká dàgbà à ń padà sílẹ̀. Ọba mélòó ló lóko? Ọba mélòó ló dáko? Kàkà kí wọ́n dáko, kìkì agbádá ni bíi tàlùbọ́sà, ìlẹ̀kẹ̀ ni. Ọba mi ti ta ilẹ̀ débi wípé ó ti talẹ̀ tó yẹ kí ọba tí ó bá jẹ lẹ́yìn ẹ̀bí ìran kẹrin. Wọ́n sì ta ní pé éékà 2-3. Bọ́ ọba lọ fẹ́ 50 acres, wọ́n ní ẹ lọ yapa bíbà yìí fún ni. Wọ́n fẹ́ mọ fámìlì tó ní, wọ́n fẹ́ mẹni tó fẹ́ rà á, wọ́n sì fẹ́ láǹfààní kí wọ́n mọ tó fẹ́ fi ṣe. Ju wípé ṣé wọ́n ti sanwó? Ẹkún ọjọ́ iwájú sì ń gbẹ̀mí. Nítorí a sí nínú ìlú tí wọ́n ti ń practice federalism. Boko Haram tó pààyàn, wọ́n fún wọn lámẹ́sì. Fúlàní tó pààyàn, wọ́n sọ pé àwọn rehabilitate wọn. Àwọn tí wọ́n wá ń jàjàgbara, wọ́n pè àwọn ní terrorist. Is that federalism? Kí lẹ̀ṣẹ̀ ńlá di Kánú? Nítorí ó pariwo wípé ọ̀dọ̀ wa lẹ ti ń kó epo.
ọ̀dọ̀ wa ò dàgbà owó tẹ̀ ń kó lọ́dọ̀ wa bòmí lẹ̀ ń kú lọ ó wà nù agodo DSS nìsín olóyè Sunday Igboho dìde kàkà kí gbogbo àwọn ọba aládé oníkálùkù yọra pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ọba tó dúró péréte ni wọ́n kó tó wá di pé lóòdù àbẹ́kìtì tí wọ́n pọ̀ mọ́ ọba mẹ́ta láàrin ọ̀sẹ̀ kan ní gbogbo àwọn ọba yìí tó mọ̀ lọ́rùn ó sì ráwọn tá a fi jó yàwòdì tí wọ́n lè gbẹ́dìyẹ ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìrí ilé yín ṣọ́ tẹ́ ẹ ní kí wọ́n gbé kọ́ńtrátì gbogbo dídì ìlú fún yín bàbá aláṣọ funfun èèyàn kanra rẹ̀ jẹ́ ẹ̀tàn jẹ́ nì ìwà aṣáájú ogun tó ti kápá Fúlàní tí jàrán rẹ tó ní síkírọ́rìtì gbogbo orílẹ̀-èdè tí wọ́n gbé fún ọ. ayé lọ à ń tọ́ ọmọ aráyé à ń yípo mú ayé a kò kíyèsí ló fi dàbí pé mi ò fẹ́ sọ mi ò fẹ́ ṣe program nítorí ọ̀rọ̀ yà á máa dùn mí bí pé inú ilé mi nìkan yìí ti ń ṣẹlẹ̀. ẹ rọ̀rọ̀ mi ẹ sì rò láròsùn. ṣàwa ní inú ilé wa ò tò. gbogbo wípé àlàlẹ̀ àlà ti jára wọn gbogbo bí tó o pè nígbó lẹ́yìn ọdún mẹ́wàá ló tó mọ̀ pé wọ́n ti tà tipẹ́tipẹ́ o. àwọn ọba wo ò sì fẹ́ mẹni tó rà á wọn sì láǹfààní kí wọ́n tọwọ́ bọ̀wé àdéhùn pé ilẹ̀ bíi kiri kan tẹ́ ẹ rà yìí gbogbo tẹ́ ẹ bá dá kalẹ̀ síbẹ̀ ọmọ ìlú mi gbọ́dọ̀ wà ní 60% tí ó ṣiṣẹ́ bẹ̀. wọ́n kàn ń tọwọ́ bọ̀wé pé àwa la talẹ̀ bàbá ilé lókè ó yá ẹ̀yin ò lè sign ẹ̀tẹ̀kọ̀ print. a sì dákẹ́ à ń sọ pé ọba ba lórí ohun gbogbo ohun tó ṣẹlẹ̀ nílọrin Àfọ̀njá ọlọ́run mọ́jọ jẹ́ ọjọ́ kan ni wọ́n láǹfààní ni wọ́n tẹ̀lúdó nítorí ìlú ń dàgbà sí ni gbogbo ẹni bá ti ra lẹ̀ bíi 50 acres ó lè tẹ̀lú. wọ́n sì máa dá láǹfààní láti ṣàyè tí wọ́n bẹ̀. ọkọ̀ ìlú kan ò síbì kankan ibi ẹjọ́ bá lé lórí ojú yóò kálẹ̀ bẹ̀. ṣé àwọn ọmọ olóyè Sunday Igboho àwọn àbúrò àtàwọn ìyàwó ṣé wọn ní mọ kìíní wọ̀ pẹ̀lú gbogbo bọ́rọ̀ ṣe lọ yìí. gbogbo ẹni bá jó ní làákàyè tó jó lóye ọmọ wípé ọjọ́ iwájú Yorùbá mẹ́hẹ. gbogbo ipò tó yẹ kí wọ́n jà fọ́mọ Yorùbá ká tó láǹfààní ká tó ní lágbájá tó jẹ́ olórí àwọn defense wọ́n fún àwọn ọ̀gá kan bíi ìpele 5 ní compulsory retirement ni o.
Haúsá Fúlàní wọ́n fojoojúmọ́ fi àwọn ọmọ wọn nítorí wọ́n ti mọ̀ pé bí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ ológun ìlú lẹ́lò. Bẹ́ẹ̀ dé custom 70% Haúsá Fúlàní ló wà ń bẹ̀ 80% 70 gini 80%. Bẹ́ẹ̀ dé Air Force 80%. Bẹ́ẹ̀ dé sójà 80%. Kàkà káwa fi àwọn ọmọ wa á síbẹ̀ ìwọ̀nba slọ́ọ̀tì tí wọ́n bá fáwọn ọba wa wọ́n ò tún máa tà fáwọn tí wọ́n jọba lé lórí. Wọ́n tún máa tà fáwọn ọmọ tí wọ́n jọba lé lórí. Ẹ ò ní rí kí kankan sílẹ̀ káwọn ọba wọn láǹfààní kí wọ́n kó àwọn ọmọ wa síbẹ̀ ohun tó yẹ kí wọ́n jà fún wọn ò jà fún. Ẹ wo last year lẹ́kọ̀ọ́ àwọn kan fẹ́ lọ gbajẹ́ sójà àwọn Haúsá ni wọ́n lọ represent kò ṣọ̀fẹ́ local government ní Kétu. Haúsá àwọn Haúsá inú my 12 nítorí àwọn ẹ̀gbọ́n wọn ni ó sọjọ́ tí fọ́ọ̀mù ó jáde wọ́n ní jẹ́ káwọn gbọ́jọ́ tí fọ́ọ̀mù gbogbo tó yẹ káwọn ọba wọn mójútó wọn mójútó. Wọ́n ní 85% from statistics. A sì máa pani lẹ́kọ̀ọ́ a sì máa bani nínú jẹ́. Níbo la ti ní upper hand? Bí ìbá ṣàǹfààní àǹfààní tí wọ́n fún Dangote bí wọ́n bá fọ́mọ ẹrú dandan ni kó dọ́ba. Ìwọ̀nba ohun tó jẹ́ káwọn ọmọ wọn gbéra orin kíkọ tó ráwà la pọ̀jù níbi hip hop artist tá à ń kọrin. Ẹ̀wù ọdún tí bàbá wa Gani Fáwẹ̀mí ti ń sọ̀rọ̀ ó sọ̀rọ̀ bàbá yẹn a sì mọ́ sunkún tí bàbá yẹn fi sílẹ̀ wọ̀. Àwọn ọba aládé yìí náà ni wọ́n kórùkẹ̀rẹ̀ tí wọ́n ní kí wọ́n má gbéjọba fún Káṣímọ̀ wọ Abíọ́lá. Ìjà Akíntọ́lá àtàwọ́lọ́wọ̀ ṣó ṣẹ̀yìn àwọn adarí Yorùbá. Ìjà Adésọjí Adérẹ̀mí àti bàbá Aláàfin Ọ̀yọ́ àná ṣó ṣẹ̀yìn àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Ẹ̀wọ̀n tí Awólọ́wọ̀ lọ ṣe ṣó ṣẹ̀yìn Yorùbá. Orí òtútù ni ó kìlọ̀ fún ní pátá. Ooru a sì kìlọ̀ fálákànkù ẹ̀wù. Àtijọ́ wà ń bẹ̀ tí ègbó lówó nù. Ìtàn ni gbogbo wa sì ń kọ. Gbogbo ọba èyí tí ọ̀talẹ̀ ń wakùsà. Gbogbo àlùmọ́nì wa wọ́n ti kó lọ tán. Owó tí wọ́n bá rí lẹ̀ wa ni wọ́n lọ fi bí dọ̀dọ̀ wọn lọ́hùn. Gbogbo létí ń bẹ Lágége l'Haúsá ti rà tán. Látàrí ohun tá a fẹ́ jẹ àsìrò ọjọ́ iwájú. Gbogbo àwọn láńlọ́ọ̀dù Èkó wọ́n gbówó lé gegege
Yíbo sì kówó yọ gbà á. Bọ́bá wa dọjọ́ bò làmọ́ ijó àdó làmọ́ rè kánná níjọ́ ìlàwà mọ̀ sunkún kò wá sí májìlá yìí pé bọ́ bá jọmọ Yorùbá ni o ẹ mọ́ gbowó commission àti agreement lọ́wọ́ ẹ̀ nítorí commission agreement nígbà ọmọ ìlú wa kò gbọdọ̀ sá lọ agreement kí lẹ̀ ń ṣe pẹ̀lú Yorùbá. Gbogbo tó yẹ káwọn ọba wo jà fún wọn ò jà fún. Ká lófì ká lágbo ọwọ́ tó dáa ká lẹ́gbọ̀n ọrùn tó sunwọ̀n ká fẹ́bìnrin àsìkò. Orí ẹkún ọjọ́ ọ̀la rèé gbogbo ọba aládé tí wọ́n gbàbọ̀dé fúnra Yorùbá àbọ̀dé kóríṣiríṣi mọ́ ṣàgbọ́dẹ̀gbà fún Fúlàní. Àbọ̀dé àkọ́kọ́ ṣé lóòótọ́ lẹ̀ ń gbowó lọ́wọ́ Fúlàní tó bá wá dó nínú ìlú kan tí wọ́n rán Sẹ́ríkì wọn sí yín. Ṣé lóòótọ́ lẹ́yìn náà ra màálù fún wọn kí wọ́n máa bá yín dà á? Kí wá lẹ jọba lé lórí? Àwọn tẹ́ jọba lé lórí orí wọn pa wọ́n. Wọ́n ní wọ́n ti wá kù sàtánìkì sí. Orí àtijọ́ wà ń bẹ̀. Àkọ́kọ́ tẹ́rítì oníkálùkù orílẹ̀-èdè generally a ní problem tẹ́rítì oníkálùkù rèé problem wà ń bẹ̀. Ẹ sì ní a máa ṣe sùúrù. Infrastructure wo la ní? Gbogbo àwọn ọba tó yẹ kí wọ́n jà fún maternity kàkà bẹ́ẹ̀ àwọn ọba gan gba kọ́ńtíráàtì ọ̀nà nínú ìlú wọn wọ́n ṣe. Orí bàbá ni a máa sọ a ò lè kà á tán. A sì lérò pé orílẹ̀-èdè yìí ilẹ̀ Yorùbá yìí àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ àmọ́ Ẹlẹ́dùmarè àmọ́ ojú rẹ̀ àmọ́ àdúrà kọ́ ni wọ́n fi ṣe Canada bó ti rí àdúrà kọ́ ló gbé USA ró ètùtù kọ́ ni wọ́n fi tún Australia ṣe. Orí ẹgbẹ̀rún láìla àkọ́ ló sọ mọ́kà ní bó ṣe wà. Owó epo àtowó mọ́kà ni wọ́n fi tún ṣe gbogbo ìgbà. Àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n dúró bẹ̀. Ọba ní darí ìlú wọn. Àwọn ìlú tó bá ń darí wọ́n rí nǹkan ṣe. Àkànbí àbọ̀rọ̀ ó tó fọ́mọlúàbí ọba dénà ẹ̀ ó dolójú. Àkànbí mo fẹ́ máa fèyí ṣe lọ. Ẹ máa lọ bá mi subscribe sórí YouTube channel mi Mr Wisdom TV Mr Wisdom TV Mr Wisdom TV níbẹ̀ lẹ́ẹ̀tì láǹfààní láti rí gbogbo àwọn ètò tá a ti ṣe lọ́lọ́kan òjọ̀kan. Ìgbà míì máa wà tá a sáré ṣètò níbeléjá tá a jù síbẹ̀. Ẹ jọ̀ọ́ ibi báyìí náà ni àti láǹfààní láti rí tọ́rọ́ kọ́bọ̀ tẹ́ ẹ bá wò ó ibẹ̀ láti lè rí àǹfààní. Facebook mi ò rójú tó ẹ̀wọ̀n monetize mi. Àkànbí mo fẹ́ mọ fèyí ṣe lọ. Mi ò nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ mi. Mi ò nílò lọ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlẹ̀ odò. Ayọ̀ àyùbọ̀ lọ́wọ́ yẹn lọ àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀. A ò ní tójú oorun lójú ikú. Bẹ́ẹ̀ ni a ò ní bẹ́kún sùn. A ò ní bẹ́kún jí. Orí ọwọ́ wa méjèèjì a ò ní fi gbọ́mọ sí. Ọwọ́ wa méjèèjì ò ní dọwọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀. Orí àbákú laṣọ awó ẹnìkan kì í paṣọ àgùntàn dà. Ọmọ aráyé ò ní kádàrá padà. Ó dàbọ̀ yín bàbá. Ó dàbọ̀ yín màmá. Ó dàbọ̀ yín ẹ̀gbọ́n. Ó dàbọ̀ yín àbúrò.